Hello, ẹ̀yin èèyàn mi o. Ó ga jù o. A sọ fún wa pé kábíyèsí ó pe ẹ́mbáàsì lọ́hùn, Nàìjíríà ẹ́mbáàsì lọ́hùn pé kán bá òun, àwọn kan gbọ́dọ̀ kán bá òun dá ìyàwó òun padà. Ó sì rédíò kán bá òun dá padà, òun ò tiẹ̀ fẹ́ ibi tó lọ yẹn kò sọ fóun. Ó dẹ̀ lọ sílùú òyìnbó kò láì sọ fóun pé kán bá òun dá padà torí ìyàwó òun ó dàbí òpó ìṣe ló ń sá lọ. Wọ́n láwọn pípù yẹn ní àwọn wá ẹni tó ń jẹ́ bẹ̀ pé àwọn ò rí i pé bóyá ó ti kọjá sínú ìgboro London. Pé kò sí pé moreover bó tiẹ̀ jẹ́ pé àwọn sì rí pé right àwọn kọ́ ni pé káwọn dá padà. Since tó jẹ́ pé gbogbo ẹ̀kọ́ àárí tó ń ṣe nínú gbogbo pépà tó mú wá ó jẹ́ ní o pé àwọn tó wọ́n fún ní right invitation yẹn pé kì í ṣe pé bóyá invitation tí ò jẹ́ ní o nítorí ẹ̀ làwọn ṣe àwọn fi máa release ẹ̀ pé so ìtí kábíyèsí sọ ẹ̀ wọ́n ní kì í ṣàrẹ̀ àwọn ò fi ń dá irú ẹ̀ padà. So wọ́n ní tó wá sí kábíyèsí lánàá yẹn tí gbọ́ mẹ́sẹ̀gì yẹn pé wọ́n grant complain ẹ̀ wọ́n grant message ẹ̀ wọ́n ní kábíyèsí ìtàn ṣe é kú o. Wọ́n ní kábíyèsí ò lè sùn lánàá yẹn pé wá sọ pé èní yìí pé òun fẹ́ tẹ ọkọ̀ létí lọ sí London kó lọ dá ìyàwó òun padà. Seeing is believing pé òun fẹ́ lọ wò ó bóyá lóòótọ́ ni ó lọ ṣe program tó lóun lọ ṣe ọ bóyá ẹnìkan ló gbé lọ sọ́hùn pé òun ò believe. Wọ́n ní bí kábíyèsí ti ṣe sá kàbàkàbà tó lọ sọ fún ló lọ sá Àkúrẹ́ wọ́n ló lọ bá ìyá ìyàwó ẹ̀ ìyẹn ìyá Queen Naomi pé kó jọ kó ṣe kó bá òun pe Naomi níbi tó lọ kó bá òun bẹ̀ pé kó padà wá pé irú òní ṣọmọ lọ́wọ́ òun bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní Naomi wá sọ pé òun ò padà o tóun bá tiẹ̀ fẹ́ padà òun ò padà sáàfin òun máa padà pé ṣùgbọ́n òun wà níbi tóun ti ń jẹ ń mu tíì gbígbóná tọkàn òun balẹ̀ ju ibi tóun máa wà tó máa jẹ ẹyin àti búrẹ́dì àti ṣíkìnì adìyẹ ògúfe gbogbo oríṣiríṣi nǹkan tóun àtẹja tútù pé kò sí nǹkan tí òun ń rí jẹ ní ilé kábíyèsí pé bẹ̀tọ̀ mi gbóná tóun yára mu tó fi ń gírísẹ̀ mí òun pẹ̀lú tútù tóun wà mẹ́ pó tẹ̀wọ̀n lọ́rùn ju pé kóun wá sí ààfin kóun wá máa rí gbogbo ìṣòro yẹn pé ká má rè pé òun ò ṣe. At the end of the day wọ́n ní ṣe ni kábíyèsí. What is your problem? So lọ́ba ní torí ẹ̀ pé kò sí ààyè o pé kò sáàyè pé Naomi bá sọ fún yẹn pé kábíyèsí òun ò dé mọ́ tóun bá tiẹ̀ máa dé òun tiẹ̀ máa dé ṣùgbọ́n kì í ṣe ìtí kábíyèsí sọ pé kóun máa padà sáàfin òun pé kó máa mú ààfin ìdání pẹ̀lú àwọn ìyàwó 6 tó wà nílé pé ìbò òun nìkan ni ṣé kí lòun nìkan fẹ́ ṣe ju tó àwọn ìyàwó 6 lọ abẹ́ẹ̀gì pé kí kábíyèsí kán lọ sinmi ẹ̀dọ̀ pé gbogbo wàhálà tí kábíyèsí ń fáwọn pé ó ti pọ̀ tí kábíyèsí ń fún ó ti pọ̀ jù pẹ̀lú àwọn obìnrin tó wà ní tó kó sínú ààfin tó ń dìsọ́bọ̀ pé sì torí pé òun dákẹ́ dábàá pé dídákẹ́ Naomi kán ní àwọn tó máa ń dákẹ́ yẹn pé mọ nǹkan tó wà nù wọn ó ju nǹkan tó àwọn gan tẹ̀ ń fojú rí tó ń fojú rí pé wọ́n rò pé bóyá it is well but deep down in them wọ́n mọ̀ pé it's not well nínú ara wọn torí kìíní yìí ó ti kọjá bẹ́ẹ̀ pé kábíyèsí kò tètè kì í ṣe pé bóyá kábíyèsí gan tiẹ̀ tètè fura ó fura ṣùgbọ́n kábíyèsí ó fi gbogbo ẹ̀ falẹ̀ ni kábíyèsí ó fi gbogbo ẹ̀ falẹ̀
torí pàálé ní pàálé ọ̀nà tọmọ yẹn ń bí ẹ̀ ní ààfin yẹn ó kọjá bẹ́ẹ̀ torí àṣé gbogbo àwa tá a wà ń ta tá à ń sọ pé tá à ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àṣé àwa ò tiẹ̀ tí ì rí nǹkan kan kò ká wa lára tó nǹkan tí Naomi ń rí láàfin kéèyàn tiẹ̀ fi ṣírò ààrẹ pé tó wáá pé èèyàn bíi tiwa yìí táwa gan tá à ń sọ̀rọ̀ náà ṣerú ẹ̀ fún ṣáwa lè bí ẹ̀ tí ò bá jẹ́ pé Naomi jẹ́ àkàndá èèyàn tí Ọlọ́run ti dá dáradára kò sẹ́ni tó lè gbà kò sẹ́ni tó lè gbà lóòótọ́ kábíyèsí ń tọ́jú Naomi ní físíkà bẹ́ẹ̀ spiritual ńkọ́ spiritually kábíyèsí lack yẹn fún Naomi dẹ̀ wá ń take action sí ẹ tó jẹ́ pé ó ní ẹni tí pásítọ̀ Jerry Eze tó sọ fún nílá òsèǹ tó lè gbé òun padà síbẹ̀ ṣé àwọn pé tẹ́lẹ̀ tó wá ṣe kábíyèsí tó wá ṣe Naomi ní nǹkan díẹ̀ á bẹ Naomi á fi àwọn nǹkan tó máa wà ìtàìsì á fi tù lójú ìyẹn náà á gbà kó tó pe ẹni méjì ẹni mẹ́ta ẹ jẹ́ bá bẹ ìyàwó mi á dẹ̀ gbọ́ torí ọmọlúwàbí ni Queen Naomi ó jẹ́ ọmọ jẹ́jẹ́ akọ̀dé èèyàn nìṣà at the end of the day a tún pè tó bá tún ṣe Naomi a tún pè first lady ìyàwó bàbá Tinubu a tún pè mama Esther Ajayi a tún pè Jerry Eze a tún pè Bishop Fúnkẹ́ a tún pè àwọn bíṣọ̀bù yẹn pé kán jọ torí Ọlọ́run ìyàwó òun ẹ bá wọn bẹ̀ gbogbo wọn dẹ̀ máa gbárùkù tí wọn kò sẹ́ni tí ò ní bá Naomi sọ̀rọ̀ wọn á dẹ̀ sọ̀rọ̀ fún Naomi á dẹ̀ gbọ́ so at the end of the day àtàdédé báyìí fún gọ́vnà Adeleke àwọn yẹn gangan ní bàbá every time bàbá yẹn gan Adeleke gọ́vnà yẹn ó try ó ti rági ṣubú ìyẹn bàbá yẹn tọ́ bá pé gọ́vnà Adeleke lọ́gànjọ́ òru ó máa sáré wá kàbàkàbà pé odindi ìyàwó kábíyèsí wa gbogbo àwọn tó wà lẹ́yìn Naomi wọ́n dúró gírígírí ẹ wá wo this time around wọ́n ní kábíyèsí àwọn tó pè just few people torí àwọn tó ti kí ọ̀rọ̀ bọ kábíyèsí létí dáadáa ìtìjú jẹ́ kí wọ́n ní ìtìjú jẹ́ kí kábíyèsí pè wọ́n there was a time tí wọ́n sọ pé kábíyèsí ò fẹ́ pé gọ́vnà Adeleke nítorí tó wá lọ pé ìyàwó ẹ̀ wọ́n ní ìyàwó ẹ̀ ló pé ìyàwó ẹ̀ ní ìyẹn tán fi kidnap Naomi later nígbẹ̀yìn so wọ́n ní kábíyèsí sọ fún Adeleke pé Adeleke ní kábíyèsí ó tún lajú ẹ̀ lẹ̀ tí wọ́n tún ṣe irú eléyìí fún Naomi kábíyèsí àwọn ti sọ gbogbo oríṣiríṣi nǹkan tó lè ṣe solution pébẹ̀ tó kábíyèsí ò gbọ́ wọ́n sọ bí nǹkan tó ọ̀nà àbáyọ pé kábíyèsí ò gbọ́ ẹ̀ tún fi lajú yín lẹ̀ wọ́n tún kidnap ìyàwó Ọlọ́run ló yọ Naomi yẹn níjọ́ yìí ẹ̀dẹ̀ wo ń sìn ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí Ọlọ́run fi jíǹkẹ́ Naomi àti kábíyèsí òun ló ṣe jẹ́ kán rí ọ̀nà àbáyọ nígbà yẹn tí Naomi fi padà sí ààfin ṣó dà bẹ́ẹ̀ ẹ máa wo gbogbo nǹkan tí wọ́n ń ṣe nípa lọ́rọ̀ Naomi eléyìí tí ó ti wá fẹ́ yọ sí góńgó imú Naomi ni Naomi ṣe sọ pé this time around eléyìí tough o ṣẹ́rí stubbornness tó sọ pé Naomi ló stubborn Naomi ṣé òun stubborn ṣebí ìyàwó mẹ́fà yìí wà nílẹ̀ kó lọ máa manage wọn kó fòun lọ́rùn lẹ̀ so wọ́n ní kábíyèsí ò gbà ó wọ́n ló ti lọ sunkún lọ bá ìyá Naomi ò pé ìyá Naomi jọ kó bá wọn bá Naomi sọ̀rọ̀ níbi tó wà ńgbà tí Naomi ti sọ pé kábíyèsí òun ò padà sáàfin pé kó fòun lẹ̀ wọ́n ní léènì pé wọ́n sọ pé léènì pé òun ní lajú òun lè kí Naomi lọ do 3 days lọ́hùn kó tó lo 3 days ẹ̀ tán òun máa dé UK kóun lọ wo ẹni tó gbéyàwó òun lọ sí UK láì sọ fún òun so ẹ̀yin èèyàn wa ó ga ọ so wọ́n ní àbámọ̀ kọ́lọ̀ máa kó gbẹ̀yìn lọ́rọ̀ wa a rò pé this time around
this time around o tí gbogbo nǹkan ti rí báyìí kábíyèsí máa wá nǹkan ṣe sí ọlọ́run á ràn ọ́ lọ́wọ́ láti wá nǹkan ṣe sí torí eléyìí ti fẹ́ ju agbára kábíyèsí lọ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba àyàrun tó wà lórí ìtẹ́ tó ń gbèjà Naomi tó ń gbèjà kábíyèsí ọlọ́run á fún wọn ṣe wọ́n á rójú tu ọ̀rọ̀ yìí tí gbogbo nǹkan máa fi wà létòlétò orúkọ Jésù Olúwa ẹ̀yin èèyàn ẹ bá ṣe ẹ bá like kẹ̀kẹ́ bá ṣe gẹ́gẹ́ bá subscribe kẹ́lẹ̀ fi ìtókù sí comment section ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀ o.